kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, àkí ògbà nílò ìfẹ̀tà lọ́n káàkiri àgbàlá ìparata tó tẹ́ fún wọn nìfọ́ èyí tẹ́ fi ń bọ̀ òní di láṣẹ lọ́wọ́ Olódùmarè, láṣẹ lọ́wọ́ Ifá. Fọ́nrán kan ni mo rí ọmọkùnrin tí ó mọ́ gbé fídíò ni tó mọ́ sọ̀rọ̀ nípa ẹranko gbó, ẹyẹ gbó tó ń pè ní àròjinlẹ̀. Ó wá ṣàwọn fọ́nrán kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó di ọkọ̀ ṣe kan tó sọ̀rọ̀ nípa ìwọ̀n inú gbó pé kò sí tó ń jí ìwọ̀n inú gbó, kò sí tó ń jẹ́ ọ̀rọ̀ wípé ọlọ́dẹ tó bá pa omi rí kó jáde. Nígbà tí àròjinlẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò rẹ̀, èyí tí mo máa ń rò ní pé bí ẹnìkan tó nífẹ̀ẹ́ ìran Yorùbá táyé pé ó ń wá gbogbo ọ̀nà tí ilẹ̀ Yorùbá ò ṣe ní bàjẹ́, gbogbo nǹkan tí ó jẹ́ kí Yorùbá káná tí àwọn kankan tí ó ń jẹ́ ká gbàgbé àwọn kankan tó ti ṣí lọ. Ètò ó dà, ṣùgbọ́n kan tí àròjinlẹ̀ ní ni pé kò sí béèyàn ó ṣe jẹ́ mùsùlùmí tí gbogbo ohun tí ó bá máa sọ tí ó ní àánú ọ̀rọ̀ rẹ̀. Torí fọ́nrán nígbà tí mo dá lóhùn lórí fọ́nrán Tẹlẹ́gbére, mo dá lóhùn tàpọ́nlé tí mo sọ fún pé ní téèyàn ò bá mọ̀ èèyàn máa ń béèrè ni. Mo approach ẹ̀, mo bá sọ̀rọ̀ ní sọ̀rọ̀ pé tẹ̀gbọ́n tàbúrò, ọ̀rẹ́ sọ̀rẹ́, ọmọ Yorùbá sọmọ Yorùbá. Ṣùgbọ́n tó wá sí fọ́nrán tó ṣe yìí, wọ́n sì rí pé bẹ́ẹ̀ sì Islam bá ti ọpọlọ èèyàn, ìmọ̀ kó dáadáa ní ọpọlọ èèyàn dànù ni. Àṣé gbogbo fọ́nrán èyí tó ṣe tó fi lí kò ṣe gbére gan, àṣefẹ́ Islam ló ní débẹ̀. Àṣẹ fanatics bíi rédíóníìkì lòun náà. Ẹnìkan téèyàn mọ́ bá sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé ni mo pè é. Ẹ̀yin mọ̀ pé gbogbo tó ń ṣe kò ṣe sí ọmọ ọkọ. Téèyàn bá ti gbẹ́sìn lórí gbogbo nǹkan Yorùbá ni wọ́n fẹ́ mọ́ takò. Tó sì wáyé kóra fi gbogbo fọ́nrán rẹ̀ náà mọ́ lórí à ń lékú kí, à ń lẹ́jà kí, à ń lẹ́yẹ kí, kìnìún kan wọgbó, kò rọ́mọ kó bọ̀, kò fi mọ́ lébẹ̀. Ó tó wá ta sí àgẹ̀rẹ̀, ó gbẹ̀rún sí ti ọkàn. Tẹ́yàn kí mùsùlùmí ni. Iskilu àbí kí ló pọ̀ ara rẹ̀, àbí kí tiẹ̀ ló pọ̀ lóko ara rẹ̀. Òun wá ní pé fọ́nrán kí n mú wá. Tó bá jẹ́ pé àròjinlẹ̀, táyé pé ó tó ká sọ̀rọ̀ sí fọ́nrán àbí kó tó ká sọ̀rọ̀ sí. Táyé pé fọ́nrán tó ṣe yìí, táyé pé tòótọ́ ó fìfẹ́ hàn àbí kò rírà ní fọ́nrán ẹ̀ mú wá. Ẹ dákun gbogbo ẹ̀ ló lè fẹ́ wa, ẹ máa bá mi lọ. Ẹ kú dédé wòye ẹ̀yin tèmi. Ewu ńlá kan ń bọ̀ nílẹ̀ Yorùbá tá a bá tètè ṣọ́ra. Ogun orí pàpàjà tá a bá tètè ṣọ́ra, tí tàgbọ́n tàbúrò kọjú ìjà síra wọn tí wọ́n sì para wọn tá a bá tètè gbégbèsè. Kí ni ogun ọ̀hún? Òun ni àwọn ẹlẹ́sìn. Kíní kan ti ń pọ̀ ní ìsìn tó yẹ pé tẹ́ ẹ bá dé orí péèjì ẹlòmíì, àfáà ló pera ẹ̀, kò ní sọ̀rọ̀ nípa Allah rí, kò ní sọ̀rọ̀ nípa Ànábì Muhammad rí. Gbogbo péèjì ẹ̀ nítorí máa bá ní pé olórí ibú làwọn Christian, olórí ibú ló ń ṣèṣẹ̀ṣe. Àwọn pásítọ̀ míì náà wà tó yẹ pé tẹ́ ẹ bá dórí péèjì wọn, ẹ bá kó sọ̀rọ̀ nípa Jésù rí, ẹ lè bá kó sọ̀rọ̀ nípa gbogbo tí ẹ ní pé mùsùlùmí wo ló sì sọ tí ó mú tí ó ṣe tí ó máa sọ fún yín pé wèrè ní gbogbo àwọn mùsùlùmí kìnnìkan oníṣẹ̀ṣe wo ló ṣe kíní kó sọ fún yín pé olórí ibú làwọn oníṣẹ̀ṣe. Tẹ́ ẹ bá dórí àwọn péjì oníṣẹ̀ṣe míì náà, gbogbo ohun tí ó sọ lọ́jọ́ kan ayé ẹ̀ bó ṣe jẹ́ pé ẹrú ni àwọn mùsùlùmí, olórí ibú làwọn Christian ní nǹkan tí yóò máa sọ. Ẹ̀yin kan fọ́lọ̀ wọn ní ìsìn, ẹ̀yin tara pẹ̀lú kọ́mẹ̀ntì ẹ̀yin náà dá sí, ó ń dùn mọ́ yín nú. Well done. Àròjinlẹ̀ sórí pálábùsí ni ọ́. Ó bá fi fẹ́ràn rẹ mọ lórí mọ lẹ́kùn mọ lẹ́jọ̀kì kó mọ́ gbẹnu wá sọ́nà bíi ètò gbogbo ẹni wáyé. Ó ní ogun kan ń bọ̀ nílẹ̀ Yorùbá. Ogun kan ń bọ̀ wípé ogun náà yóò sì lágbára. Wípé kí ni ó fogun náà ni pé mùsùlùmí ní ìsìn ó pọ̀ oníṣẹ́ mùsùlùmí orí mùsùlùmí ti bẹ̀rẹ̀ wípé wọ́n bú kìrìsìtẹ́nì bú mùsùlùmí, oníṣẹ̀ṣẹ̀ náà bú wọn. Wípé àwọn ẹ̀fí péjì tí wọ́n polongo ìsìláàmù rí. Àwọn kìrìsìtẹ́nì tẹ́ká ni wọ́n fi péjì wọn polongo kìrìsìtẹ́nìtì. Tẹ́ká oníṣẹ̀ṣe káwa náà káwọn fi péjì wa polongo òṣẹ̀ṣe. Onírò àṣẹ bẹ́ẹ̀, onítàkùn ara wa là ń ṣe. Ó lé à ń kọ́ndẹ́mù ẹ̀sìn kan ni.
wípé instead tó yẹ ká máa preach ẹwà tó wà nú ẹ̀sìn kọ̀ọ̀kan àròjinlẹ̀ alábòsí ni ọ́. Mo ṣe mọ̀ pé fanatics bí onídìóníkì ni ọ́ ni lónìí. Kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Yusuf Adépọ̀jù gbà tí ọdún tí ó ti bẹ̀rẹ̀ ó ti celebrate 30 years. Nígbà tó ń bú ṣẹ̀ṣe tó ń bú Christianity yẹn for the past 30 years. Nígbà tí Yusuf Adépọ̀jù tó celebrate 30 years tó ti ń bú ṣẹ̀ṣe tó bú Christianity, ẹ wo àtìgbà yẹn tí ẹ̀yin mùsùlùmí alábòsí ẹ̀yin mùsùlùmí lọ́pọlọ kúkú yìí tẹ́ ẹ ti fún Yusuf Adépọ̀jù ní support tó ń bú ṣẹ̀ṣe ẹ̀yin ẹlẹ́bọ. Yusuf Adépọ̀jù kò preach ẹwà Islam rí sẹ́wà tí ẹ̀wà ń bẹ̀ tí ó preach ibẹ̀ kọ́ mọ́ ń lọ. ẹ̀yin ó ṣẹ̀ṣe ẹ̀yin ẹlẹ́bọ ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ wá dùn support tẹ́ fún wá dùn support tẹ́ fún ẹ kọ́ mọ́ṣáláṣí fún wọn nílùú rẹ̀ ẹ kọ́ mọ́ṣáláṣí fún níbi tó ń gbé ẹ kọ́lé fún nílùú rẹ̀ ẹ wá dùn support yẹn ẹ kọ́lé fún níbi tó ń gbé. Ìyẹn àkọ́kọ́. Jamiu Adégúnwà program ló ń ṣe program ní Jamiu Adégúnwà torí ẹ̀ open page. Jamiu Adégúnwà náà ti wà for the past 20 years. Ẹ lọ YouTube channel ẹ lọ Facebook channel ẹ dà gbà tán tí ó pọ̀ ẹ̀. Program wọn náà ṣe wọ́n ń takò ẹ̀sìn. Ogun ò tí ṣẹlẹ̀ ńgbà yẹn o kò sógun wọ́n ń bú ṣẹ̀ṣẹ̀ kò sógun ṣebí ṣẹ̀ṣẹ̀ bí dìde ni wọ́n kò sógun ńgbà yẹn àbí ẹ̀sìn lógún sẹ̀yẹ̀ bẹ̀rẹ̀ kí n máa ṣàlàyé fún ọ̀nà gbogbo ẹ̀yin fanatics muslim yìí. Muyideen Ajani Bello ẹ̀yin ẹlẹ́bọ ẹ̀pẹ́ náà dẹ́bọ rẹ́ ẹlẹ́ ọkọ ẹlẹ́ ọrẹ́ kó fádànù Ifá kíni Ifá yóò bá sọ̀rọ̀ mọ́. Muyideen Ajani Bello yóò ní àbẹ́yẹ yóò lẹ́bọ ẹ wá sí làákàì sẹ́rìn lẹ́ ń pè lọ́lọ́hun. Bí Muyideen Ajani Bello ṣe máa ṣe nìyẹn tó jó lórí àwọn afá àpàràpátá igi lẹ́yìn ń pè lọ́lọ́hun ṣé dídì ní àárín yín ni. Àwọn eléyìí ọ̀tọ̀ lọ́hùn àwọn òsàí ọ̀tọ̀ lọ́hùn. So màá ti ọdún tí Muyideen Ajani Bello ti ṣe lecture gbogbo ojúmọ́ bàbá yẹn ní lecture ni bàbá yẹn ti ṣe lecture kó tó di pókú yìí for the past 50 years for the past 60 years tàbí kó jù bẹ́ẹ̀ ni Muyideen Ajani Bello ti ṣe lecture torí pé ó ṣẹ̀ṣẹ̀ ò dámọ́ lóhùn ogun ẹ̀sìn ò tí bẹ̀lẹ̀ ńgbà yẹn. Wáàsí tí Muyideen Ajani Bello ń ṣe tó jẹ́ lé wáàsí kórìíra ìṣẹ̀ṣe ó ní Muyideen Ajani Bello fi jẹ́ ogun tó jẹ́ láyé. Muyideen Ajani Bello wáàsí kórìíra ìṣẹ̀ṣe kí wọ́n ní kó padà dẹ́bọ̀ rẹ́ ló fi jẹ́ ogun tó jẹ́ láyé. Gbogbo ẹ̀yin mùsùlùmí kò sí èsì láìkì Muyideen Ajani Bello nù kò sí èsì láìkì ẹ wá dùn support tẹ fún bàbá yẹn tó fi ṣe tó fi jẹ́ ogun tó jẹ́ láyé. Adépọ̀jù ẹ wá dùn support tẹ fún ó ṣe ó fi jẹ́ ogun tó jẹ́ láyé. Ogun ò tí ṣẹlẹ̀ ńgbà yẹn o àwọn lè mọ bú ṣẹ̀ṣẹ̀ lọ kò sógun. Àlàáfíà ń jọba gbogbo. Àlàáfíà ń jọba gbogbo ńgbà yẹn nígbà tó yẹ pé ìṣẹ̀ṣe nìkan wọ́n ń bú sá. Bọ́dẹ́rì nínú àwẹ̀ bẹ́ẹ̀ lórí rédíò ìṣẹ̀ṣe ni àwọn ẹlẹ́bọ ẹ̀yin náà ẹ̀yẹ ṣẹwọ́ mọ́ yóò sọ àwọn ìlàwà yóò sọ àpọ́nlé ẹ̀yin náà tẹ́ bá lè bá gbàwẹ̀ kẹlọ kó sàdánù èṣù wèrèwó lẹ́ ń tapolé Ṣàngó òfòwò òòṣà wèrèwó gbogbo gbà yẹn àlàáfíà ń jọba àbí àti tí mùsùlùmí ló pọ̀ ti Christian àwọn èèyàn kọjá yìí wọn nu ṣọ́ọ̀ṣì wọn àfàwọn kan tó gba òdì mẹ́sìn táwọn tó mọ lago kílẹ̀ àkùkù tó báyìí ẹ yí padà Jésù ń bọ̀ ìwọ tó bá tẹ̀lé bàbá àti ọmọ àwọn èèyàn àwọn kan tó stọ́bọ̀ nú àwọn yẹn láwọn wèrè kan táyé pé wájú ilé abaláwo làwọn ó lọ ẹ wo orú wèrè kan náà pásítọ̀ fò kan tó lọ sọ́ọ̀sì Òṣogbo tó lóun fẹ́ lé ẹ̀mí èṣù tó wà lẹ́sọ̀ Òṣogbo dànù ní tí Yorùbá fi ń pawó tọ́sùn fi ń pawó tọ́rìsì ti wálẹ̀ Yorùbá ń bẹ́ẹ̀ kọ́ mú lọ. Wọ́n pe bàbá kan àáfà ajágbémọ́ kèfèrí ó sọ̀tá àṣẹ̀ṣẹ̀ tí bàbá yẹn fi kú. Nígbà yẹn ẹ dákọ̀ mùsùlùmí kan tó jáde tó against tí wọ́n ṣe gbà yẹn pé Yusuf Adépọ̀jù ẹ bá preach Islam
kẹ́ ẹ sọ ìwà Islam ẹ mọ́ bùsẹ̀sẹ̀ ẹ dákọ̀ mùsùlùmí kan tó ègèsì Muyideen Ajani Bello bàbá Muyideen Ajani Bello àgbàlagbà níyìn ẹ̀yìn àwọn òṣèṣe ẹ̀ bá fi wọ́n lẹ̀kún mọ́ sí tiwọn làkúndínlùkún ni kò sí mùsùlùmí kan tó kọ́ṣẹ́ wọn o ìsàjẹ́ káyìn mùsùlùmí ìwú àyìn àròjinlẹ̀ ìwọ́ ti ẹ̀kẹ́rẹ́ ńgbà náà mímí lọ́jọ́ orí ẹ̀ tó yẹ kẹ́ àwọn bàbá rẹ̀ àròjinlẹ̀ tó jẹ́ àwọn mùsùlùmí àgbàlagbà tó yẹ kó kọ́ṣẹ́ àwọn Muyideen Bello wọ́n fún wọn support ni support pé àbáyẹn búṣẹ̀ ṣe wọ́n sì support yẹ bàbá yẹn tí bàbá yẹn fi jẹ́ ogun tí ó jẹ láyé Adépọ̀jù ti jẹ́ ogun tí ó jẹ láyé ẹni mùsùlùmí fún support àlàáfíà ìjọba gbà yẹn nígbà tójú wa mọ́ tán tójú látàn táwọn oníṣẹ̀ṣe wá dìde táwọn ọ̀dọ́ ṣẹ̀ṣe wá dìde táwa wá ń dìpọ́ǹkì ìgbọ̀n tí wọ́n ń sọ táwa náà wá ń sọ òtítọ́ tó wà ní Islam wípé ẹbọ ni wọ́n ṣe ní tí wọ́n ṣe yìí kò ìpànìyàn ni Muhammad bó ṣe ń pààyàn ní jípátá ní bọ́mọ ọdún mẹ́fà sùn kẹ̀sí yẹn gidi ìgbà yẹn ni wọ́n àròjinlẹ̀ ló wá ṣẹ̀rí pé ogun kan ń bọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ ó dàbí ọ̀rọ̀ tí ọ̀rẹ́ ẹ̀bí kan sọ ni ó ní sẹ́ẹ̀rí ẹni tó gbàyàn lójú pa kò tí bẹ̀rẹ̀ ìjà wọ́n nígbà tí bàbá tó gbá tiẹ̀ padà níjà tó bẹ̀rẹ̀ àwọn fẹ́ káwọn ọmọ gbá yín kó mọ gbóṣẹ̀ṣẹ̀ lójú lọ pa kó ṣẹ̀ṣẹ̀ mọ́ sọ̀rọ̀ ó wá tún sọ̀rọ̀ débi wípé ẹ̀yin kan comment ẹ̀ ń like comment wọn ẹ̀ fún wọn support wo ní wọ́n fẹ́ fún ṣẹ̀ṣẹ̀ ń sìn tó èyí tí àwọn mùsùlùmí ti fúnra wọn ẹ wá dúró mọ́sálásí gbogbo àwọn ọjọ́ Abadíyà tó wá ti ń bú ṣẹ̀ṣẹ̀ àwọn ẹgbẹ́ àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn sáré organize wọn kọ́ mọ́sálásí fún wọn wọn kọ́ lékè fún wọn Ansarudeen mùsùlùmí ẹgbẹ́ wọn ìṣẹ̀ṣẹ̀ làwọn náà bú wọn kọ́ lékè fún wọn wọn kọ́ mọ́sálásí fún wọn àwọn afa NASFAT wọn bú ṣẹ̀ṣẹ̀ wọn bú Christian wọn sáré kọ́ lékè fún wọn wọn kọ́ mọ́sálásí fún wọn. bẹ́ẹ̀ náà kó wa lọ Saudi. bẹ́ẹ̀ náà kó wa lọ Saudi wọ́n fún wa tó Saudi ṣe ẹ wá dúró support. support yẹ ó débi wípé olóṣèlú tó wá fẹ́ campaign tó wá fẹ́ wọlé yóò kọ́ fún àwọn mùsùlùmí support náà yóò mú yàn bíi 5 ó lè mú yàn bíi 50 kó lè fẹ́ wọn Mákà ṣé yóò kú ṣe support kílọ̀sì máa fi wọn Mákà ni pé àáfà tó bá mọ̀ṣàṣe bú dáadáa tó bá lè takò ẹ̀sìn míì dáadáa àwọn ni wọ́n mọ̀ ọ́n Mákà àáfà tó bá kàn wọ́n pé Islam dùn àwọn èèyàn ní gbọ́ wà sí èèyàn gan ní táwọn mùsùlùmí gangan fẹ́ ni pé káàfà kan wà kó mọ bú ìṣẹ̀ṣe kó mọ takò Christianity irú àwọn àfáà yẹn gangan làwọn like. Buhari ọmọ Musa wá àsìkí ló ń ṣe náà kó bú ẹlẹ́bọ Muyideen lọ́fà ìṣìmọ̀ mọ̀fà wá àsìkí ló ń ṣe ẹ̀yin ẹlẹ́bọ ẹ mọ̀ ṣẹbọ mọ́ ẹ wà tí yes táwọn ibi tí ń ṣe wá sí yẹn àròjinlẹ̀ torí rẹ̀ bá pé tí àyè pé nǹkan tí bá wà tí yes mo ò tí ì bí ọ tán ní ṣe wá sí kórìíra nípa àṣẹṣe ogun ò tí ì ṣẹlẹ̀ ńgbà náà o. mo fòkòrò bàbá mi dáhùn ọjọ́ kan sílẹ̀ yẹn kan. bẹ́ẹ̀ ni wọ́n ṣe lọ bẹ́ẹ̀ ìgbà tá àwa wá tá ò pé ìgbà tá àwa fẹ́ kọ́ ìgbà ẹwà olùwàṣẹ̀ ìrógun tó fẹ́ bẹ́ẹ̀lẹ̀ so definitely táwọn ò bá dìde wípa fẹ́ kọ́ kò tí ì ṣogun náà ó dàbí ọ̀rọ̀ kan tí olùfẹ́ ìtọ́ orí bòló ti fi òṣìṣẹ́ sọ̀rọ̀ yẹn dẹ́. ó ní tó máa ti lè pa yín lẹ́nu mọ́tẹ́ lè sọ̀rọ̀ mọ́ ọ̀sán ayọ̀ làlàáfíà jọba. bẹ́ẹ̀ ni olùfẹ́ òṣìṣẹ́ sọ ó ní tí mùsùlùmí tá máa ń sọ̀rọ̀ ìgbà yẹn ìta ń sọ̀rọ̀ àlàáfíà ìjọba ń gbà yẹn tí wọ́n á ń sọ̀rọ̀ àlàáfíà ìjọba tí wọ́n á ti pa yín lẹ́nu mọ́ tí wọ́n rí pé àwọn nìkan làwọn sọ̀rọ̀ ẹ̀yin ò lè sọ̀rọ̀ ọmọ ìgbà yẹn àlàáfíà tó jọba ṣùgbọ́n tá pé mùsùlùmí bá fi lè sọ̀rọ̀ tẹ́ ń dá wọn lóhùn mo ní àlàáfíà òjọba o jihadi ti dé o ṣùgbọ́n tí mùsùlùmí bá fi lè pa yín lẹ́nu mọ́ irú mọ́ ni gbé mi lọ sókè kúrá tí mo rẹ́ nìyẹn kó takò ṣẹṣẹ kó mo rẹ́ nìyẹn kó takò Islam mídíà mọ́ àlàáfíà ìjọba ń gbà yẹn bí kò gbé mi nísìn nígbà tí mi wá lọ táwọn president bàbá dìde táwọn èèyàn dìde Àkànbí ọlọ́ba olówó Èkó tẹ́bọ̀dì dìde ìgbà yẹn gangan
àlàáfíà wà jọba mọ́ ó làròjinlẹ̀ náà sọ pé àlàáfíà ò jọba mọ́ báyìí torí pé àwa ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́yìn ti ń sọ for the past kí ni mò ń sọ tẹ́yìn sọ̀rọ̀ yẹn sìn ó ti wọ century ó ti lé 100 years sọ́yìn bá ṣẹ̀ṣẹ̀ jẹ́ ó ti lé 100 years àmì àwọn babaláwo tí wọ́n ti padà nù tí wọ́n ṣe lọ ká mọ́lé táyé gbà tẹ̀dé ogun ni aláwọn kan túbọ̀ àánú ṣẹ̀ṣẹ̀ yẹn táyé kí wọ́n wá gbára àánú ṣẹ̀ṣẹ̀ wọ́n dẹ̀ tún bá babaláwo jà wọ́n gbá àṣẹṣẹ́ wọ́n tún bá babaláwo jà ẹ gbọ́ pé àfa kan onínàpá kan sí kíníkan sí kíníkan ṣàgbára nu Kùránì ni ìyí tó wá dùn mí jù pé wá ní ẹ̀yìn kan sì fún wọn support dọ́là mọ́sálásí wọ́n kọ́ mọ́sálásí fáwọn mùsùlùmí ni àfáà tó bá tọ́ ẹ̀tọ́ rẹ̀ bá ti gbójú táyé lè takò ẹ̀sìn jù táyé lè takò sẹ́sẹ́ jù àwọn ọ̀dà mùsùlùmí wọ́n kọ́ mọ́sálásí lọ fún wọn ní dọ́là bẹ́ẹ̀ làwọn Saudi náà fún wọn support bẹ́ẹ̀ làwọn Saudi fún wọn support náà kọ́ mọ́sálásí kí náà gbẹ́bẹ́ òwò kí pé àfáà yìí bóde sí káfáà yìí ẹ wá dúró owó tí àwọn Saudi fún mùfùtí tó yẹ pé mùfùtí wò ó ń takò ẹbọ ó láwọn fẹ́ káwọn tààrùn wọlé àwọn fẹ́ káwọn tààrùn wọlé àwọn fẹ́ káwọn jàkó àwọn wọlé ẹ wá dúró owó tí mùfùtí wò ẹ wá dúró owó tó wẹ́n lórí pé ó ń takò ṣẹ̀ṣẹ̀ ó ń sàkàtàkìtì ẹ̀sìn ẹ wá dúró owó tí mùfùtí wò ń gbà ẹ wá dúró owó tó lù wò ń gbà bọ́wọ́ ìwà tí wọ́n ń gbowó yẹn tírú ta Ọlọ́run ò tí ì dìde àlàáfíà jọba nígbà wá ti ta lọ́lọ́ mọ́lé tí thousands of ta lọ́lọ́run wá dìde tó wá di pé bí mú táwa wá ti sọ̀rọ̀ kan ms baba àkàbí ọlọ́ba olówó èkó wọ́n gbé wá sí TikTok wọ́n dá lóhùn tí àfáwá ti sọ̀rọ̀ kan ta lọ́lọ́run gbé wá sí YouTube yóò dá lóhùn tó yẹ mi sábà lọ TikTok tèmi táwa bá ti sọ̀rọ̀ kan màá gbé wá YouTube màá gbé lọ Facebook màá dá lóhùn nígbà yẹn làròjinlẹ̀ wá sẹ̀ jókòó láti rí pé ogun ti dé sẹ́ẹ̀dẹ́kọ́ fanatic làròjinlẹ̀ sẹ́ẹ̀ para kan náà ni wọ́n ìgbà yẹn lógún sẹ́ẹ̀dẹ́ pé ogun ti wá dé báyìí o ṣùgbọ́n táyé pé àwọn mùsùlùmí nìkan bọ́n ti ṣe ń ṣe bọ̀ ló ń búlé ẹ̀sìn wa ló ń bú ṣẹ̀ṣe nígbà abaláwo ṣépè ni wọ́n sọ pé igi lọ́lọ́run wa èkúté lọ́lọ́run wa ẹran lọ́lọ́run wa ìgbà yẹn ogun ẹ̀sìn òde àlàáfíà jọba ń gbà yẹn ní tẹ́lẹ̀ fanatics ni àròjinlẹ̀ yìí ìyá kan náà wà ní TikTok wọ́n pè ìyá yẹn Mariam ìyá yẹn fáró òjìnlẹ̀ lè sí máa padà play fídíò ìyá yẹn náà kẹ́ẹ̀ bá ń parí òjìnlẹ̀ eléyìí ẹ̀sìn Islam ti kó sí lágbárí o torí kò síbi tí mùsùlùmí bá ti lè wà tó a di pé àyè ti ń gbà wọn lórí ètò ọ̀tọ̀ lètò tí mùsùlùmí yóò fi bẹ̀rẹ̀ tó a di pé àyè ti ń gbà wọn àwọn yẹn ti ń gbọ́ta wọn wọn àrà máa mùsùlùmí yẹn wọlé díẹ̀ ìṣèpì ní pẹ̀lú rédíóníkì ọ̀nà ti mú Islamu tí a ní kó lọ kàpé nísìn wá sí Muhammadu ní ọmọ sọ́mbẹ̀ àwọn ojúlẹ̀ náà rí pé òun ti gé ngad wá sẹ̀ mú wá sí Islamu wọlé díẹ̀ alẹ́ ní pé kó sọ pé ẹ̀yin ń ṣẹ̀ṣe ṣẹlẹ̀ ẹ̀yin ń ṣẹ̀ṣe kìnnì kan tẹ̀ ń dì sínú gò irọ́ ni ẹ lọ mú fúfú ẹ̀ wá alẹ́ ní pé ẹ̀yin ọlọ́dẹ kan tẹ́lẹ̀ pa erin rí ẹlọ́dẹ tẹ́lẹ̀ pa láyọ̀ rí irọ́ ni Yorùbá àníkẹ́nìún àmọ̀tẹ́kùn la ní alẹ́ nìyẹn wọn àmọ́ mú in tí èsè program wọn àmọ́ mú wọlé láti fi gbé Islam ga tó wá láwọn kan fún wọn support wọn adú support àti fún mùsùlùmí tabaka support ti wọn fún mùsùlùmí support ti rí pé ìjọba gan tó fún mùsùlùmí support ẹ jẹ́ n gbọ́ síwájú. India Pakistan 1947 bó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ rè láàrin àwọn Muslim Sikh àti Hindu millions lẹ̀mí tó lọ sí kó tó di pé wọ́n pín yà. ṣe gbọ́ ó ní India Pakistan bó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni láàrin àwọn Hindu Greek àti kìnìkan ìlú tó sọ yẹn àwọn wo ló lọ ń jà ń bẹ̀ ṣé sáà mùsùlùmí náà ni ṣé àwọn mùsùlùmí náà ni mọ́ ń dájà lẹ̀ nígbà tí ẹ bá ti pé ẹ ti mùsùlùmí ẹ ti ń takò wọ́n ẹ ti fún wọn lésì ìjà lókù tí wọ́n sọ dì àwọn fẹ́ máa sọ̀rọ̀ kẹ́yìn mọ́ sọ̀rọ̀ ni àwọn olójà ń bẹ̀ wọ́n náà lọ́wọ́ history yẹn kó bèrè pé àwọn olójà ń bẹ̀ àwọn ló pààyàn dọ̀là sí báwọn Boko Haram àwọn bandit wọ́n pààyàn bí náà wọ́n pààyàn lọ́nà àìtọ́ wọ́n pààyàn ní àwọn ló pààyàn bẹ̀
ṣáwọn India ló ń pààyàn ni ṣé báwọn mùsùlùmí náà ló wá ni mo sọ̀rọ̀ ẹ̀sìn dìjà jihad ni náà inú Islam ló wà tó àti wá di pé wọ́n sọ dìjà táwọn tán bá jà bá ti wá di tálẹ́tì tá a rí pé ọwọ́ ti dùn ẹ̀yin mùsùlùmí dáadáa ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ wá mọ̀ pé ipe ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ o mùsùlùmí ti Nàìjíríà tilẹ̀ Yorùbá yìí náà ẹ̀jẹ̀ wọn ní majority táwọn bá ní majority ti pé wọn ò tí ní majority ni wọ́n sọ pé àwọn fẹ́ mú ṣẹ̀ríà Ọ̀yọ́ state yìí ní India Pakistan 1990 kan ní study history àwọn olólọ́jà ń bẹ̀ sẹ́mi mo gbéra láti Nàìjíríà àwọn olólọ́jà ń bẹ̀. tí 1947 bá ti jìnnà jù ẹ̀sùn mọ́lé ń bí Bosnia 1992 to 1995 ẹ̀sìn kópa nínú ogun tó ṣẹlẹ̀ tó di pé wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ 1994 ní Rwanda níbí yìí wọ́n sọ fún yín pé ìjà ẹ̀yà ni àwọn Tutsi àtàwọn Hutu ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe research dáadáa ẹ rí wípé the main eku ẹ̀dá tó dájà yẹn lẹ̀ church ni in fact specifically the Roman Catholic Church àwọn ni wọ́n kọ́kọ́ gbé àwọn Tutsi borí Hutu torí pé àwọn Tutsi yẹn fẹ́ jọ àwọn òyìnbó wọn pé àwọn eléyìí ni wọ́n máa darí àwọn eléyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn ní gbogbo kínní ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kórìíra ara wọn ìgbà tó yá the same Catholic Church tó sọ pé àwọn Tutsi ní kínní ó tún pàpà báàkì Hutu. ṣe gbọ́ sóyè tó sọ àwọn Catholic Church wọ́n lọ àwọn lọ́díjà alẹ́ ló ṣe kérékèké ló ṣe gbàkà àgbo kan mélòó ń jà táwọn Catholic Church ti jà nínú ìjà táwọn Arab nation ti jà ẹ jẹ́ n gbọ́dọ̀ síwájú náà. So religion has a play. 2006 nílẹ̀ bí ní Iraq the Sunni Muslim versus the Shia Muslim torí mo mọ̀ pé àwọn Muslim kan nígbà tí mo ti sọ ti Catholic Church wọ́n ti máa ṣe jàgínní ròdò the Sunni Muslim versus the Shia Muslim ó ní iye ẹ̀mí tó lọ sí. ṣé ń gbọ́ ó ní the Sunni Muslim and the Shia Muslim ṣé ń gbọ́ Muslimu Iraki ok ìlú Iraq tó sọ yìí kò sí Christian bẹ́ẹ̀ o Arab country ni o láàrin mùsùlùmí ara wọn wọ́n bára wọn jà sáwọn mùsùlùmí ara wọn tí bára wọn jà ní ó dé olù ní òní jà mùsùlùmí jọ ní wọn sì bára wọn jà mùsùlùmí wọn ní fásẹ̀nù ara wọn wọ́n bára wọn jà ó lé àwọn Catholic kìnnìkan wọ́n dé lùkàn wọn jà wọ́n náà wá gbọ́rọ̀ sí làákà ìtàìpù wọn náà lọ́pọlọ Christianity wọ́n mú wá lù yìí ni Islam wọ́n mú wá lù yìí ni tí wọ́n rò pé wáyé kó ọ̀rọ̀ yẹn bọ́pọlọ mú pé àwọn ẹ̀sìn tí wọ́n mú wá bá wa wọ́n á bú wa wọ́n kọ̀ndẹ́mù wa ìgbà tá a wá ń sọ̀rọ̀ padà wọ́n aláhàn fẹ́ bá wa onílù àwa onílé wọ́n aláhàn fẹ́ bá wa jà dákun àròjinlẹ̀ kí ló fàjà o ìwọ gangan ló fẹ́ dógun lẹ̀ àròjinlẹ̀ ìwọ gangan ló fẹ́ dógun lẹ̀ torí mùsùlùmí ni ọ́ gbogbo ìgbà tí àwọn mùsùlùmí tí wọ́n bú àwọn ṣẹ̀ṣe Muyideen Bello gbogbo wọn Farouk Okinjipa Buhari ọmọ Musa ó fìgbà kan ṣe lecture lórí wọn rí Akeugba Gold ó ṣe lecture lórí wọn rí ipẹ́ kún mọ́ bù ẹ̀sìn mọ́ kí wọ́n preach Islam ìgbà táwa ń sọ̀rọ̀ ló wá bẹ̀rẹ̀ lecture ipò gun ó ṣẹlẹ̀ dájúdájú mùsùlùmí ni ọ́ bí a ṣe wà lórí online yẹn tí à ń tàṣírí Kùránì tàṣírí yín yẹn ó ti ń dùn wọ́n náà dídò tó ń dùn ọ́ ló ti wá rò pé bóyá kẹ́ ẹ sọ́dọ̀gún bí pété bá ti sọ́dọ̀gún o wọn ò ní bú Islam mọ́ Islam ṣe bẹ̀rẹ̀ sí ni ẹsẹ̀ sí Islam ó ṣẹ̀sìn torí Islam yín ó ṣe bẹ̀rẹ̀ sí ni Islam yóò ti ṣàṣì tẹ́lẹ̀ ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ni àbí gbàwèrè ó sì á dìjà ẹ̀yin wá sórí mídíà ẹni ẹbọ kò dáa báyìí ni ẹbọ igi rẹ̀ pẹ̀lẹ́ lọ́wọ́ àṣàyẹ̀wò ọ̀sẹ̀ àwọn náà sì wà sórí mídíà àwọn náà sì sọ tiwa ìwọ náà wà sórí mídíà ìwọ náà píṣẹ̀sì tó bá wù ọ náà kí wàá ló fàjà ń bẹ̀ sáà lọ wájú mọ́sálásí lọ́mọ yàdá ni àbá lọlé ó lé lọ́mọ píríṣì àbónímí lé kí lọ píríṣì rí àbónímí wájú mọ́sálásí kí ni kí sọ pé yá o ẹ gbúdọ̀ kírun yín ẹlẹ́bọ ló nílẹ̀ sórí wá ń bẹ̀rì ó ṣe wá fàjà ẹ̀yin ẹlẹ́sẹ̀ àjòjì ẹ̀yin mùsùlùmí àti kìsẹ́ lẹ́mọ́ kọjá ààyè lẹ́wà sí nìkèdè kan wá sí Ọ̀ṣun Òṣogbo lóun fẹ́ lẹ́mìí tó wà ń bẹ̀ kú Saheed Shittu wèrè náà ó lọ bí tẹ́gbẹ́bọ sí lérí sí Lagos State ní Abogun State ló lọ bí tẹ́gbẹ́bọ sí lónìí ẹ̀ wò iṣẹ́ ìkílẹ̀ bọ
lóní káwọn ìwà lóní kíjọba wá kẹ́bọ̀ dànù ẹ̀yin lẹ mọ́ kọjá àyè ẹ̀yin lẹ mọ́ mú bí ogun ṣẹ́dá àfa àwèrè kan náà tó lọ bọ́ ọmọ tó ń ṣe content ní online lé ọmọ tó ń ṣe content ní online jẹ́jẹ́ táàfà yẹn lọ ń bá lé tó níyẹn tó ń bá rí ibi tó ti ṣe content ẹnì kó kù náà àwọn méjèèjì táìpọ̀ òun ló lè po ni àbí òun ló lè pa ẹnì kó para wọn lórí pọ́nmọ́ lọ́mọ ṣe content torí pé bàbá tiẹ̀ mùsùlùmí ni nílé yín bàbá rẹ̀ ó lè jẹ́ àfáà ní Islam lẹ fi ń jẹun Islam wọn fi rán ọ lọ léèwé torí ẹ̀ ló ṣe ń dùn ọ ọ̀rọ̀ tó ń sọ pé ogun ó ṣẹlẹ̀ yìí torí pé ó ń dùn ọ ni ṣé content tí wọ́n ṣe ṣé content ọ̀rọ̀ ẹ̀sìn ni kí á pé kí content ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ṣe gbogbo máa wọ ẹran rẹ kí máa wọ ẹran ejò ẹran àgbẹ̀ bẹ́ẹ̀ bá bu bí ẹ̀ ojú kan ìgbé ọmọ sáré bọ̀ máa sọ èyí lọ́wọ́ online tẹ́ bá ti lé gbére ẹ ọ máa sọ ọ́ online máa dà sọ́rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n torí pé bá a ṣe sọ̀rọ̀ online ó ń dùn wọ́n náà ó wá rí pé ìṣẹ̀ṣe ti ń trend kó tó rìn ìṣẹ́jú márùn lórí TikTok ó ti ló ṣẹ̀ṣe lónìí ó ti ló ṣẹ̀ṣe kìíní ó ti ló ṣẹ̀ṣe kejì wá rí pé àwọn ọ̀dọ́ ti wọnú ṣẹ̀ṣe ìgbà ẹ wá níjà tó wá sẹ́ bẹ̀rẹ̀ gbogbo àtàwọn àfọ olórí burúkú yín yẹn tí wọ́n ti wá sí òfò kiri online àwọn ọmọ èdè ní bèlò ẹ lẹ padà lẹ́bọ̀ rẹ ẹ lẹ kó fádànù ìjà ò bẹ̀rẹ̀ ńgbà yẹn kò sí jẹ́sì ńgbà yẹn mi mọ̀ pé ọ̀bọ yìí náà useless báyìí o mi mọ̀ pé mi ò sọ̀pọ̀lọ̀ nǹkan lórí ẹ̀ báyìí tẹ́ bá rí tí ń sọ̀rọ̀ mẹ́lẹ́mẹ́lẹ́mẹ́lẹ́ mi kò sí ẹ̀sọ́pọ̀ lórí ẹ̀ láì jọ wọ́n ti gbé lọ sí mọ́sọ̀ òyìnbó tó tẹ́ béèrè mẹ́wàá tí ó rí méjì gbà mo ti mọ̀ pé kò sí ẹ̀sọ́pọ̀ lórí ẹ̀ náà tí kíní Lẹ́kan Fábílọ́lá bí kílókọ rẹ̀ tó béèrè mẹ́wàá lórí ẹ̀ tó sì rí méjì dáhùn ó sì sọ pé òun sáwò òrìjìnlẹ̀ Yorùbá ò rí béèrè dáhùn nínú mọ́sọ̀ òyìnbó kò gbà béèrè méjì ìgbà lọ́mọ tí mo kò sọpọ̀ lórí ẹ̀ ẹgbẹ́ gbọ́rọ̀ tí ń sọ ó ti wá ń dùn yẹn nú o very good Muslim ó ti ọ̀rọ̀ náà ti ń ka yẹn la ó ti wá dogun ẹ̀sìn sórí oríṣiríṣi kan kó yọ àdá lọlé ẹnìkan ni àbúrò oríṣiríṣi kan kó yọ ọ̀bẹ lọlé èèyàn ikùn fẹ́ máa jà ó ṣe àdógun tí wọ́n bá fẹ́ polówó ẹ̀sìn tó o ní nǹkan tó dáa tí Muhammadu ṣe tálàó ṣe wá sọ online sọ náà táyé pé èsùn ló sísè ẹ̀wọ́ náà àbó ògùn ló ṣe ọ àbí ṣẹ́gun ló ṣe ọ tí wọ́n náà fẹ́ bú gbọ́ online kó wá bú ọ̀fẹ́ lóhùn sọ tiẹ̀ kí n sọ tèmi ni níbo wá lógún fẹ́ gbà wọlé ṣùgbọ́n bí wọ́n ṣe sọ yìí ní ìsìn ráì mùsùlùmí náà tún wá lọ́la òun náà tún sọ pé ẹyin àwọn ń ṣẹ̀ṣẹ̀ àwọn Christian wọ́n ti ń bú wa ogun ó ṣẹlẹ̀ o ìmí náà tún wá lọ́la yóò tún sọ ogun ó ṣẹlẹ̀ o tó bá yá ẹ wà padà di pàǹpá ẹ wà padà tó gáàgì pọ̀ ẹ àmọ́ àwọn tẹ́ ẹ bá jà ẹ mọ́ àwọn tẹ́ ẹ bá jagun ẹ mọ́ abẹ́ ṣe jihadi ìyẹn táwọn bandit ṣe táwọn Fúlàní ṣe tán fi di bandit nìyẹn tó di pé jihadi wọn wá débi pé wọ́n lọ ń pààyàn wọ́n ń jiyàn gbé wọ́n tún ń gbowó wọ́n sọ di business ìgbésí ayé tí Muhammadu náà dẹ́gbẹ̀ẹ́ nìyẹn wọ́n sọ jihadi bí business jagunjagun Muhammadu yóò pààyàn yóò jiyàn gbé ẹ̀yìn tó bá wọ́n gbowó wọ́n tún yàn lẹ̀ ní tẹ́fẹ́ sọ Yorùbá dì nìyẹn Ọlọ́run nígbà fún yín mo ti rò pọ́pọ́ lọ́wọ́ lórí Yorùbá yìí ni ẹ jẹ́ ń gbọ́ síwájú kí n má waste dialogue. irú gbogbo ẹ̀tẹ́ ní péjì yẹn tó bá jẹ́ pé irú Rwanda lè wà nísìn ẹ̀wọ̀n ní gbogbo yóò ti mọ̀ faṣọ péńpé rúkọ ọba kí ló dé tẹ́yìn ò lè preach ẹwà tó wà nínú ẹ̀sìn tiyín why can't you preach the love. so ṣe ń gbọ́ ó ní irú gbogbo àtàwọn àti mídíà yẹn sìn táyé pé Rwanda la wà ó lẹ́rùn láti mọ fi aṣọ kókóró pé ọba táyé pé Burkina Faso níwọ́n náà wà military barrack ló wà tí wọ́n mọ̀ ọkọ̀ bó ṣe gbébọn wípé kí ló kọ̀ pẹ̀lú ẹ̀sìn táwọn tẹ̀yà pé Rwanda níwọ́n náà wà báyìí tí wọ́n ní gbúwọ́ náà báyìí ṣé ẹ̀dẹ́ni kí wọ́n náà dá sí olóró ẹ̀sìn ni wípé yóò dogun lé àbí kí wá níwọ́n náà dá sí fún ìwọ́n náà fẹ́ jọyìn ogun àbí wọ́n fẹ́ ṣogun wá orí ẹ̀ lógun ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ jẹ́ ń gbọ́ síwájú. ṣẹ́ẹ̀ṣì yín ní pé kẹ́ ẹ máa kórìíra àwọn ẹlẹ́sìn míì kẹ́ ẹ máa pa wọ́n ni àbí kẹ́ ẹ máa ṣépè fún wọn ni. àwọn Muslim àti Christian ló dẹ̀ dá kínní ilẹ̀ láti bẹ̀rẹ̀. ṣé ń gbọ́ ó ní kí ló dé tí ẹlẹ́pìṣẹ́ wà tó wà ní Islam yín tó wà nínú ẹ̀sìn yín ṣẹ́ẹ̀ṣì náà ló sọ̀rọ̀ hatred ìwọ náà wá padà sọ ní pé Muslim àti Christian ló dá kínní ilẹ̀ láti bẹ̀rẹ̀ nígbà tó má dá kínní ilẹ̀ láti bẹ̀rẹ̀ yẹn tí a yẹ pé ọpọlọ ẹ ti jàn why tí àwọn Muslim gbọdọ̀ ẹgbẹ́ yìí kàtẹ́rì wọ̀ kéré ìwọ náà tí wọn náà ti dàgbà nísìn ó sá ti lé 30 years
nígbà tí wọn náà ti wá bẹ̀rẹ̀ programu tó ti open page níjọ́ wo ló ṣe programu tó against àwọn muslim tí àbí ó sábà wà bàbá Muyideen Bello láyé ó ṣe programu gbà yín pé àlàyé Sheikh Muyideen Ajani Bello ẹ bá mọ́ gbọ́ àwọn ṣẹ̀ṣẹ̀ yìí o ṣe ìgbà àbúrò ọmọ Musa gbogbo àrà 2000 2002 2003 táwọn Buhari ọmọ Musa náà jíde àríwọ̀ náà kò ti wá àsìkò sọ fún pé ẹ mọ́ gbòun ṣẹ̀ṣẹ̀ o gbogbo yìí fún wọn support ni náà gbàtà wọn náà mọ̀ kìí sáà sí muslim ló dálẹ̀ wọ́n ti wá dálẹ̀ tipẹ́ ogun ò ṣẹlẹ̀ ẹ̀rí bí normal thing àwa ń sọ̀rọ̀ wá sẹ́ ń sọ̀rọ̀ ogun sórí pé ọ̀rọ̀ ọ̀gbádùn dájúdájú táwọn ò bá sọ̀rọ̀ táwọn muslim àti christian tán bú ṣẹ̀ṣẹ̀ lọ ogun òru rẹ̀ ní ṣẹlẹ̀ náà àbí ogun ò lè ṣẹlẹ̀ tẹ́kàn kó fàtíwà lọ pa àkáwò kan mọ̀ fọ́ra ogun ò lè ṣẹlẹ̀ wọ́n ti fún wa nílò ìfọ̀tí bí 1000 àwa dákà padà bẹ́ẹ̀ ẹ wá lógun ṣẹlẹ̀ ọdún mélòó lómi lítà ọlọ́run gan bẹ̀rẹ̀ ọdún mélòó lítà ọlọ́run bẹ̀rẹ̀ táyẹ pé kí n ta ní origin gbogbo oníṣẹ̀ṣẹ̀ wa ń dìde àwa ń fún wọn lésì àwa ń tàṣírí Islam wọ́n tẹ̀sí origin yẹn wá sórí tà ọlọ́run náà ni tà ọlọ́run gan ní ìsìn báyìí ọdún mélòó ló bẹ̀rẹ̀ táwọn kan nu Israel ní celebrate 30 years bàbá Muyideen Ajani Bello for the past 60 years ẹni wọ́n pe bàbá kan náà ládùúgbò mi níbi táwa ti dàgbà wọ́n pe bàbá yẹn ní Dawud Amowo Alaga compilation in Islam àbí kí ló ń ṣe tá a ti ń wá gbé bú Christian wọn bẹ́lẹ̀ bọ̀ agbọ́njúmọ̀ bàbá yẹn ládùúgbò ni wọ́n pe bàbá yẹn Dawud Amowo Alaga òun bẹ̀rẹ̀ ṣáájú àwọn Yusuf Adépọ̀jù ọ̀tọ̀ ipá àwọn Yusuf Adépọ̀jù àgbà táwọn náà rí táwọn náà lọ sẹ́sọ àwọn Dawud Amowo Alaga ní Yusuf Adépọ̀jù òun náà bẹ̀rẹ̀ tiẹ̀ náà fúta bàbá tó bí Yusuf Adépọ̀jù gangan ara àwọn tó bẹ̀rẹ̀ kí ni yẹ̀lò náà wà mùsùlùmí lè lọ wá rí tó wá gbé wá sí wá láti ọdún yìí for the centuries wípé àwọn ṣẹ̀ṣẹ̀ yẹ fi wọ́n lẹ̀ ẹ̀wọ̀n Christianity ẹ̀ fi wọ́n lẹ̀ ẹjá lòfẹ́ ìfẹ́ ló dáa ṣùgbọ́n àti ta Ọlọ́run wá dìde tí mo wá láwọn ọmọ tó pọ̀ lẹ́yìn tá wá dìde wá tíìmù tẹ́ gbé ta lọ́lọ́run pẹ̀lú olóńgbà pé tá bá ti gbé ìṣẹ̀ṣẹ̀ wọn ènìyàn kò ní sọ̀rọ̀ mọ́ kó gba àwọn ṣẹ̀ṣẹ̀ láyà jẹ ìjà tó wọ́kọ́ sọ̀rọ̀ ẹ sọ di mùsùlùmí ìyá ń kúrà ní ìyá Ọ̀ṣun tó sọ̀rọ̀ ẹ sọ di mùsùlùmí pé yes ta next target ta lọ́lọ́run ni ẹja gbò náà káṣọ náà di mùsùlùmí káṣí wọ́n sẹ̀yìn tí ó kù orí ta Ọlọ́run lọ́rọ́ ti yíwọ́ lẹ́lẹ́kẹ̀jẹ́ gẹ̀rẹ̀ wá aláàjì kan wà báyìí ta lọ́lọ́run tó wà lóko sí Islam yóò fọ́ 10 million báyìí bó tó ní kan yóò fọ́ 5 million báyìí ìsà ń sọ̀rọ̀ owó dèdè má bá mi negotiate prison mo ń wò bí mo wò pé kí lè léyìn wí mo lọmọdé ó tọ́jú èṣù ọmọdé ń tọ́jú iṣẹ́ ń tọ́jú owó ẹ̀kọ́ ògbówó wa èṣù ọgbà gbọdọ̀ àdújọ́ kan ní ìta wà rí àbíta pé rọ́là nǹkan lókù ní ìta àrí tó fojú hàn bàbá ń sọ̀rọ̀ owó ṣé wọ́n lè fowó rẹ̀ mí èèyàn ni lè fowó rẹ̀ mí èèyàn àbí sẹ́ lè fowó rọpọlọ èèyàn lè fowó rọpọlọ èèyàn àfẹ́ tí ò bá mọ tó ń ṣe lókù bírú àwọn ìyàtọ̀ ẹgbẹ́ kúrò nílé lọ́wọ́ kì í ṣerú tèmi ó dòódì ó dàfẹ́ yìí iná ta Ọlọ́run lẹ́lẹ́ fẹ́ pa ẹwà dúró iná tó wá padà rú jáde ó wá rú jáde ní ìsìn báyìí ẹwà lógun ẹ̀sìn dé tí a fẹ́ jagun ẹ lọ́ra bẹ́ o tí a fẹ́ jagun ẹ fèsì àwọn báńdíìtì kẹsà àwọn sẹ̀sẹ̀ lẹ́fẹ̀ẹ́sì kẹsà ẹ lọ fèsì àwọn báńdíìtì tí ń jiyàn gbé ẹ̀yin mùsùlùmí àti kìrìsìtẹ́nì náà wọ́n jí gbé ọmọ babaláwo mélòó wọ́n jí gbé ẹ lọ fèsì wọn tí a ti gbọ́ ẹ lọ fèsì àwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí ẹ lọ fèsì àwọn báńdíìtì kìí ṣe àwọn sẹ̀sẹ̀ wa torí pé àwa náà wà ń sọ̀rọ̀ àwa náà ń polówó ẹ̀sìn wa àwa náà sọ àìdá tó wà bí ẹ̀sìn yín ní táyì ti sọ tipẹ́tipẹ́ ìgbà ìwà lógún sẹ́fẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́pọlọ jíjà. the beginning àwọn oníṣẹ̀ṣe èyí ṣe pé wọ́n èyí máa wá ṣe kinní báyìí that's the fact
ẹ lè hate mi fún èmi ó sòótọ́. Oní in the beginning oníṣẹ̀ṣe sọ̀rọ̀ but in the beginning tó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ yẹn náà làwa wá sọ pé why tí kàtẹ́níwò tí dàgbà ìwọ̀ kéré oṣù wà lẹ́nu ọmú why táwọn àáfà yòókù táwọn gbé pure Islam dání táwọn nífẹ̀ẹ́ why tí wọn ègé sí àwọn àáfà tí wọ́n ń takò ṣẹ̀ṣẹ̀ ń gbà yẹn kò ṣe sáà tí ó takò ṣẹ̀ṣẹ̀ why táwọn ara wọn àdúrà sára wọn pé ẹmọ́jà bú ṣẹ̀ṣẹ̀ mọ́ nígbà yẹn for the centuries táìpẹ́ wà gbẹnu yankanyankan nígbà táwa wá dìde táwa dìbọ́ gbogbo tán sọ tí wàá sọ pé gba ìlógún fẹ́ ṣẹlẹ̀ so definitely tí ìwà yóò bá dìde ńsìn táwọn afá kan preach lọ ó ní rí pógun ó ṣẹlẹ̀ o ẹ kẹ́ mọ̀ òkú nọ́mbà tì ní ìṣẹ̀ṣe nọ́mbà tì ní ẹbú ọ̀ǹtìgbà táwọn àjọ tó jáde lẹ́tọ́ mọ̀ pé ṣe gan lẹ́wà ẹ wà pé táwọn àbáyẹmí ẹlẹ́bùbọ́n tí wọ́n ti wà látò àtọ́jú ayé o àti inú móví o tí wọ́n ti ń sọ ẹwà àṣẹṣe tí wọ́n ti ń fifá fún yẹn mẹ́sẹ̀jì tí wọ́n ti ń sọ̀rọ̀ fá pé à ifá nínú bíbí ọ̀daràn kan sùúrù bàbá wa ifá ní àṣẹ pẹ̀lẹ́ ifá ní àṣẹ gbá despite pé àwọn bàbá yẹn mẹlẹ́bùbọ́n pé wọ́n sọ̀rọ̀ nígbà yẹn ṣé táwọn afáyín bá jáde mo sọ fún wọn náà ni pé ẹ lọ kó fádánù ifá wèrè wo ẹ̀yin ológun kàí bàbá yẹn mẹlẹ́bùbọ́n wọ́n sọ lójú ayé wọ́n sọ ọdún fíìmù kí lẹ ṣe ẹsẹ̀ ń bú wọn lọ náà ni ẹ rò pé kí làwọn eléyìí sọ ifá wèrè wo ifá táyé ti gbàgbé àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́sìn sọ bàbá wa ní Abímbọ́lá former vice chancellor OAU ẹwà ìkẹta àbáyẹ ti ń pariwo Fáṣayọ̀ Alábí bàbá Fáṣayọ̀ Alábí ẹwà ìkẹta ti ń pariwo táyé pé àwọn appreciate wọn ò píṣì hatred wọ́n kàn sọ́wọ́ sí ni pé wọ́n kàn sọ̀rọ̀ ọdún fa ni pé ifá ní àṣejẹ́jẹ́ ifá ló láyé ifá dà onẹlẹ́rìí ìpín olórí tó ẹni tí ò sún wọn sí sáwọn àfáyín stop tó ipá àwọn àbáyẹ àwọn wò pé wípé ifá ó jà wípé àwọn àbáyẹ wọn fi sùúrù sí pé ifá ó kù jà fúnra rẹ̀ àsìkò tí ò tí tò àsìkò ní ò tí tò ifá ó jà fúnra rẹ̀ gbogbo gbáyé àwọn àfà wọn yìí kí sàwọn àbáyẹ ni wọ́n mọ̀ bú àwọn bá yẹn wọ́n mọ̀ fún wọn sí ẹ̀yẹ́ ẹwà ìgbà tí bàbá FFF president for Ifá religion tán ti open YouTube channel wọn tí wọ́n ti ń preach Ifá ń bẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ Ifá ṣé wọ́n àfá yẹn bú wọn ni ẹwà àwọn channel tán ti open tipẹ́ tẹ́kítà àwọn àfáàyàn bá ti gbọ́ báyìí àwọn àwùjọ ọmọ Yorùbá káàkiri àwọn different channels wọ́n ń bú wọn ni ní tí àwọn àbáyẹ wá ń sọ wípé fó gbìjára rẹ̀ ló wá dé yìí Ọlọ́run wá mọ́ wa jáde láti inú Islam yẹn gangan tó sọ hatred yẹn gangan táyé pẹ́ta Ọlọ́run ipò ń pèsè hatred nípa Islam ẹ̀yin lẹ́kọ́ mi ọ̀fíìsì èmi appreciate hatred nípa Islam gbogbo tá à ń sọ ìyìn tó wà ní Kùránì tó wà ní àdìsí là ń sọ ṣùgbọ́n ayé kò tọrọ tí mo jẹ́ ọmọ babaláwo ni gbogbo àwọn ọmọ tó wá ń jáde nísìn ms bàbá sọ ọmọ babaláwo ni olówó èkó sọ ọmọ babaláwo ni ọmọ àfà ni wọn Malik Musa sọ ọmọ babaláwo ni Àkànbí Ọlọ́ba ọmọ àfà ọmọ alájà ọmọ alájì ni sọ ọmọ babaláwo ni abadúrà àwọn ètò wọn ní online ọ̀rọ̀ Yorùbá I love my husband Akéde Oòduà sọ ọmọ babaláwo ni wọ́n ni ẹwàdúrà àwọn tó fún yín lẹ́díkì tó fún yín lẹ́fọ̀ọ́ rí ìwàlẹ̀sẹ̀ ayédúrà rẹ̀ mú sọ́wọ́n babaláwo ní wọ́n ni ẹwàdúrà àwọn tó fún yín lẹ́fọ̀ọ́ rí sí ìwàlẹ̀sẹ̀ ayédúrà rẹ̀ mú àfáà ní tẹ́lẹ̀ Malik Musa ó kéwú dáadáa àwọn bàbá sọ́wọ́n babaláwo ní wọ́n ni ẹwàdúrà àwọn tó online ní sí I love my husband sọ́wọ́n babaláwo ní wọ́n ni Allah's wife Allah's wife ó ti fẹ́ bá yíbọn jẹ́ sọ́wọ́n babaláwo Allah's wife àwọn èkì sọ ajé bùkún mi sọ́wọ́n babaláwo ní wọ́n ẹwàdú àwọn tó wà ẹwà òrìṣà sọ́wọ́n babaláwo ní ẹwàdú àwọn tó wà lọ́la nísìn tó ń fi yín lápé ẹwà fẹ́ kú dálẹ̀ ìjọ kú yóò tí ì pé kò sí mùsùlùmí ó ṣe ṣètò ẹ̀jẹ̀ òkè mùsùlùmí ni ẹ̀jẹ̀ mùsùlùmí ní wọn lọ́rọ̀ nínú prayer àròjìnlẹ̀ oná wàá padà sọ pé
sẹ́yìn pé àwọn babaláwo ìsọ̀rọ̀ tẹ́lẹ̀ wọn ìsọ̀rọ̀ wọ́n ti wá láwọn ọmọ dàdá olè jà ó lábúrò tó gbójú wọ́n ti wá láwọn ọmọ tó sọ̀rọ̀ nísìn ẹ wá sọ pógun ti dé nígbà tí wọ́n mọ̀ pé àwọn babaláwo ìsọ̀rọ̀ tẹ́lẹ̀ sígbà tí wọ́n sọ̀rọ̀ yẹ sógun wálẹ̀ olóyè ogun wá lókù tá a fi yanjú ọ̀rọ̀ kẹ́ ogun wọn kan òde nígbà táwọn náà bá ti ṣe fún centuries táwọn náà ṣe program of 100 years tí sẹ̀sẹ̀ ti gbalẹ̀ padà á sì sọ pé ẹ̀yà gbogbo ẹ̀yàn kẹ́ni ẹ̀kọ́ mọ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn mọ́ o kó ń kálukú mọ́ sí tó bá wù nítorí ṣẹ́gun ẹ̀ níyẹn o àtàfà o àti pásítọ̀ o àti oníṣẹ̀ṣe o ẹ má sọ̀rọ̀ nípa ẹ̀sìn mọ́ ẹ má píríṣì kẹ̀kẹ́ náà láì mọ́ nítorí ṣẹ́gun ẹ̀sìn yẹn bọ̀ torí wípé kò sí bí mùsùlùmí ó ṣe wá sọ̀rọ̀ láì tí ó lọ fẹ́ sọ̀rọ̀ Islam tí ó ní búṣẹ̀ ṣe mùsùlùmí yóò lọ́rọ̀ kò mú òlọ́rọ̀ gidi kankan tó fẹ́ ní Muhammad ṣe ju pé kí wọ́n búṣẹ̀ ṣe lọ. Ibi tí wà láàrin gan nìyẹn tálínkà mùsùlùmí ó yá preach mọ́ búṣẹ̀ ṣe tó wá sọ̀rọ̀ 2 minutes ẹ̀dùn nígbà tí ó sáré tàbí tẹnu bẹ́sì mi. So tó bá fi lè jẹ́ pé kò sáré wà tẹ́lẹ̀ pa fáwọn àfà mo ní yé ṣe wá sí kò sáré wà tẹ́lẹ̀ pa fáwọn Christian pastor mo ní yé ṣe wá sí so kò sáré wà tẹ́lẹ̀ pa fáwọn náà o kò mọ̀ lọ bẹ́ẹ̀ ẹnìyàn kò lọ kógun jẹ nìyàn kan dé ẹnìyàn kò lọ bẹ́ẹ̀ nìyàn kan ẹ̀yin mùsùlùmí náà lẹ mọ́ wá tayọ Ọlọ́run kí lẹ wá jí mi gbé Ìbàdàn lẹ jí mi gbé lọ lọ́rin àwọn òrè kan tún wá lè mi of recent tó ń sọ pé àwọn kan igbá kan àwo kan ẹ̀yin náà lẹ mọ́ trespass ẹ̀ ló ń ṣẹ̀ṣẹ̀ kó lọ lé mùsùlùmí kó ló fẹ́ lọ preach ńbẹ̀ kó ló fẹ́ lọ jà ẹ̀yin lẹ mọ́ sọ pé babaláwo ó ṣe lè gbẹ́bọ ó ṣe lè ṣe kérékàkérékà ẹ̀yin lẹ mọ́ tẹ̀lé wá wàhálà babaláwo ò ní sọ fún àáfà pé ó ṣe fi tẹ̀síwá kọ́nù kí ló kọ́ babaláwo wọ́n sì babaláwo tó bá kó lẹ̀kẹ́ ọdún ẹ̀yin lẹ́mọ̀ kékeré lẹ̀kẹ́ òwe wọn kó ọrùn wọn kàn kó lẹ̀kẹ́ dìrín káàkiri ẹ̀yin lẹ́mọ̀ complain ẹ̀yin bọ́ síwájú. That's the fact ẹ lè hate mi fún èmi ó sòótọ́ Muslim àti Christian jẹ́ pé nínú ọ̀pọ̀ orin nínú ọ̀pọ̀ kínní ẹ máa dọ́gbọ́n bú àwọn oníṣẹ̀ṣe díẹ̀díẹ̀ àwọn oníṣẹ̀ṣe náà ti wá dìde nísìnyí ó ti wá ń diṣu àṣàtà yanyan ẹ máa wá ṣépè fúnra yín ẹ máa wá búra yín bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn ní gbogbo àwọn ibi tí mo sọ yìí tó di pé wọ́n pa millions of people bó ṣe ń bẹ̀rẹ̀ níbi èébú níbi èpè díẹ̀díẹ̀ níbi kí a máa fún àwọn èèyàn ní platform kí wọ́n máa preach hate díẹ̀ ló fi ń bẹ̀rẹ̀ o nǹkan kó kàn ṣẹlẹ̀ ńjọ́ kan bóyá àwọn méjì kan kàn jà àbẹ́nìkan gbá kan ìkan wá jẹ́ ìṣẹ̀ṣe ìkan jẹ́ mùsùlùmí nǹkan kékeré kan ni ó kàn ṣẹlẹ̀ iná tẹ̀ tí ń fẹ́ láti ọjọ́ yìí ó bá jò. ṣó gbọ́ ó ní nǹkan kankan ni ó ṣẹlẹ̀ kíkọ́ bóyá ó ń ṣẹ̀ṣẹ̀ kọ́ra gba onímùsùlùmí kan iná tó ti ń pẹ́ láyà yóò bá jò ìsọkúsọ ló ń sọ nǹkan kan ò lè ṣẹlẹ̀ kò sí nǹkan kankan tí ó ṣẹlẹ̀ tí ó mùsùlùmí àtúnṣẹ̀ṣẹ̀ bára wọn jà ẹ̀yin lẹ mọ́ tanná jà ẹ̀yin lẹ mọ́ pilẹ̀ jà ẹ̀yin ní ẹgbìnrin ọ̀tẹ̀ ẹ̀yin lẹ mọ́ pilẹ̀ ọ̀tẹ̀ ẹ̀yin lẹ mọ́ mú bíjà kí ló fẹ́ pa mùsùlùmí àtúnṣẹ̀ṣẹ̀ pọ̀ kí ló fẹ́ pa ápọ̀ tí wà díjà. Bàjẹ́ pé gbogbo mùsùlùmí gẹ̀ẹ́sẹ̀ sí náà sí ń kọ̀rọ̀. Gbọ́dọ̀ pé gbogbo mùsùlùmí gẹ̀ẹ́sẹ̀ sí náà sí ń kọ̀rọ̀ kí ló fẹ́ díjà tó bẹ mùsùlùmí tájọ́ mọ́ra orí eku orí ẹja mbòde ni ẹ kẹjá hypocrite ni náà kí ló fẹ́ díjà hypocrisy ni ìwọ fún ọ̀dà tó ń sọ̀rọ̀ yìí ó mọ̀ pé mùsùlùmí àtúnṣẹ̀ṣẹ̀ ò lè jà kí ló fẹ́ fàjà gbogbo tá à ń sọ nípa àṣẹṣe tá à ń sọ nípa Islam gbogbo ẹ̀yin náà mọ̀ tẹ́yìn náà bá dénú kọ̀rọ̀ yàrá yín ẹ̀yin náà mọ̀ pé ìtẹ́mọ̀ kìíní sọ òótọ́ ni tí kí wọ́n ló fẹ́ fàjà ẹ̀yin lẹ mọ́ mú kólé ìyá aláyọ̀ tá a ṣe pé ó ń ṣẹ̀ṣẹ̀ ti dìde àti bẹ̀rẹ̀ níjẹ́ òlẹ́rú ń ṣẹ̀ṣẹ̀ kan kó lọ ká mùsùlùmí mọ́lé níjẹ́ òlẹ́rú ń ṣẹ̀ṣẹ̀ kan kó lọ mọ́ṣáláṣí àbí ó yẹ ṣẹ̀ṣẹ̀ kan kó wá dá àfàlọ́ náà pé yẹ torí pé ó ṣe mùsùlùmí kò ṣẹlẹ̀ rí ẹ̀yin lẹ lọ lé yọ lọ́sùn nílọrin lẹ lọ gbé lẹ lọ tìbókè kúrá ẹ wá gíta ọlọ́mùbàdàn ẹ wá lẹ lọ tìbókè kúrá ẹ wá dé fáwọn ẹ̀sẹ̀ lẹ̀sìn ẹ wá lọ lé ẹ bá nígbà tí ẹ bá gbé fáwọn ẹ̀wà lẹ̀sìn ẹni ká dé fáwọn ẹ̀wà lẹ̀sìn kí bá jẹ́ sáwé dáwọ̀ ẹ̀sìn kó mọ̀ station kó àmọ̀dù wà lẹ́fàá àbá yín. wọ́n ti lọ sọ́nà sílé ìyá ọlọ́sùn kan. ẹ̀yin lọ sọ́nà sílé ìyá ọlọ́sùn lọ ni ẹ̀yin ni táwọn sọ̀rọ̀ ogun mọ̀mọ́ yí mọ́sẹ̀sẹ̀ ẹ̀yin lẹ̀ ń wá ogun nítorí inú ẹ̀sìn ni jihadi wà jagunjagun ni. ìpẹ́rù náà yẹn jò ni mo ṣe ní kí n ṣerú fọ́nrán yìí
ẹ̀yin tẹ́ ń follow wọn ẹ má ṣe rí those people kì í ṣe pé like ẹ̀sìn tán ṣe o many of them content ni wọn torí page wọn ni o because tó o bá jẹ́ oníṣẹ̀ṣe tó yóò jẹ́ pé torí ìṣẹ̀ṣe ló ṣe ṣí page yẹ wà á máa fi àwọn ẹwà tó wà ń bẹ̀ wà á máa àwọn ọgbọ́n tó wà nínú Ifá èmi tí mi kì í ṣe oníṣẹ̀ṣe mo ti sọ. ọ̀sẹ̀ gbọ́ onídàpọ̀ oníṣẹ̀ṣe tó open torí ìṣẹ̀ṣe ó mọ̀ sọ àwọn ọgbọ́n tó wà nínú Ifá ẹ máa jọjọ́ tí bàbá Yẹmí Ẹlẹ́mọ̀ ní sọ ọgbọ́n tó wà nínú Ifá Fásọyọ̀ Àlàbí gbogbo àwọn babaláwo tó ń sọ ọgbọ́n tó wà nínú Ifá gbogbo ẹ̀ náà ẹ̀ ń bú wọn kọ́ ni èwo lẹ fi pọ́n wọn lérí èwo nu yín ló kó àsọ̀rọ̀ náà yín mùsùlùmí tó wá mú jáde nínú ọ̀rọ̀ tí Yẹmí Ẹlẹ́mọ̀ sọ pé Ifá sọ pé kìnìkan èwo ló fi ọ̀rọ̀ Fá táwọn àbáyé ti pariwo láti jọ yìí tó rẹ́fẹ̀rẹ̀nsì ọ̀rọ̀ Fá bẹ́ẹ̀ ni èwo ló rẹ́fẹ̀rẹ̀nsì ọ̀rọ̀ Fá nu yín rí bọ́lọ̀ Fá ṣe dùn tó bẹ́ẹ̀ kọ́ ti wà dún Fá tó táwọn àbáyé ti ń sọ èwo ló rẹ́fẹ̀rẹ̀nsì ẹ̀rí nu yín pé Ifá sọ báyìí ṣùgbọ́n nígbà tí ta Ọlọ́run tó fi wèrè báyìí wò wèrè nísìn kò sí ìdíwẹ́sẹ̀ ọdún yìí tó ní rẹ́fẹ̀rẹ̀nsì ta Ọlọ́run pé bàbá kan wà tán pé ta Ọlọ́run wọ́n ní ewúrẹ́ ẹsẹ̀ yìí ló máa di ẹsẹ̀ yìí lé àyíbò náà ti mọ̀ pé ẹ̀kọ́ wò ń palo àkàwò ń palo kájọ ẹ̀kọ́ gírí bó ṣe bú wèrè láfi wo wèrè bó ṣe rí gangan nu táìpà àbá yẹn náà ló sì wà lọ́run láì tán sì ń pèsè fádẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ bú wọn lọ náà nù èwo ló wá mú kẹ̀kẹ́ mú ẹwà tó wà nù Fá gbogbo tó wà nù Fá ẹwà ní gbogbo ẹ̀ dọ́là dí ọ̀la ẹ̀ ń bú àwọn babaláwo yẹn náà ni bẹ́ẹ̀ ní àbáyẹmí lẹ́rú bọ́ kó sọ wa nù Fá látò ní dọ́là nígbà tí wàá parí ẹ padà lọ bú kọ́mẹ́sẹ̀sẹ̀ ni kára bàbàdàn kí wọ́n kí Fá látò ní dọ́là kí wọ́n fi kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ tí a dé kọ́mẹ́sẹ̀sẹ̀ àáfà wọ́n padà lọ́mọ bú wọn ni ipe ẹ̀yìn alẹ́bọ ẹ̀yìn jẹ́ òun lẹ́fẹ̀ẹ́ bọ́ọ̀lẹ̀ tí wàá là ń sọ. The beauty of Ifá ju oníṣẹ̀ṣe míì lọ tó ní page. I have spoken more about the beauty of Christianity more than some Christians because lè rí beauty ẹ̀sìn wọn. I have spoken about the beauty of Islam more than some Afars. Lè rí page wọn kí wọ́n sọ̀rọ̀ nípa bí èébú bí kí ni ẹlẹ́sìn yìí ṣe ta lè kọ́ bọ̀ kí ni ẹlẹ́sìn eléyìí ṣe tí ẹ̀sìn yín tó bá jẹ́ nǹkan gidi wà ń bẹ̀ rí nǹkan gbajúmọ̀. We have to stop this. Ó tó di ntọ́mọ ìyá méjì mọ́sẹ̀ṣẹ̀ ilẹ̀ Yorùbá tó jẹ́ pé tẹ́ bá wọnú ẹbí kan bẹ́ẹ̀ ṣe rí Abdulrahman lẹ́rìí Simon lẹ́rìí Ògúndélé lẹ́tí fẹ́ ṣerú eléyìí. Àwọn èèyàn kan wá jí lọ́jọ́ kan náà ẹ̀gbọ́n máa pàbúrò ṣébi tẹ́ǹtì wá lọ rèé. A ní láti ṣọ́ra o. Gbogbo àwọn tó bá ń preach irú mẹ́sẹ̀jì yẹn tó bá ti sí page tó jẹ́ pé page tiẹ̀ kó kàn máa attack ẹ̀sìn ló ń ṣe fún ẹ̀yin tẹ́ ẹ bá ní làákàyè yìí tó yẹ kẹ́ ẹ ṣe ni kẹ́ ẹ ń follow orú wọn. Tó bá ti mọ̀ pé ọjọ́ tóun bá preach ẹwà tó wà nú ẹ̀sìn òun fídíò yẹn lọ dáadáa ẹ rí irun tí ó máa ṣe nìyẹn torí pé wọ́n rí pé báwọn ṣe ń ṣe ẹ̀yin náà ń support wọn ìdí tí wọ́n ṣe ń ṣe nìyẹn. gbẹnu sọ àròjinlẹ̀ onílàkàyè kankan jọ ó ní àwọn tá a rí pé wọ́n táyé sí péjì wọ́n takò ẹ̀sìn ń fọ́lọ́ wọn gbogbo àfa dájúdájú gbogbo péjì àwọn àfa àwátá làwọn yóò fọ́lọ́ torí kò sí àfa tó fẹ́ wá sọ̀ láì tí ò ní bú ṣẹ̀ṣẹ̀ tí ò ní bú Christianity péjì àwọn àfa àpọ̀lọ́ àtàlẹ́ wọn fọ́lọ́ gbogbo ẹ̀ ìwọ tí wọn náà wá tẹnu bọ̀rọ̀ yìí ogun tí ò ṣẹlẹ̀ tó ológun fẹ́ bẹ́lẹ̀ yìí péjì tiẹ̀ gan ó yẹ kó wọ́n fọ́lọ́ ẹ̀ péjì tiẹ̀ gan ó yẹ kó wọ́n fọ́lọ́ ẹ̀ ó ní làákàyè ó mọ̀rọ̀ sọ̀rọ̀ tó mọ̀rọ̀ tá a sọ wájú òsùnmọ̀ ó mọ̀rọ̀ tá a sọ lu ẹ̀yìn ìṣòro tó sì ní pé muslim mentality fanatics nìyẹn ẹ wá ń padà fẹ́ mọ̀ fọ̀rọ̀ kọ́wé tó ń ṣẹ̀ṣẹ̀ ń play ọ̀rọ̀ ìyá kan fún ọ ìyá yẹn náà gbọ́ fídíò ẹ̀ yìí ìyá yẹn wá sọ̀rọ̀ muslim ni ìyá yẹn náà bọ̀ ìyá yẹn ó dà pé outside ìyá yẹn wà ní tiẹ̀ tó ń pẹ́ tó wá lọ outside àwọn tó mọ́ gbọ́n díẹ̀ bó yẹ pé nǹkan náà gbogbo yín mùsùlùmí yàtọ̀ láti bí ń play fọ́nrán ìyá yẹn kí wọn náà kó kẹ́kọ̀ọ́ náà ìyá yẹn ó ní ọ̀rọ̀ kan tó fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ tí ìyá yẹn sọ ẹ jẹ́ ẹja òfúnra ìyá yẹn. ìran mẹ́ta èèyàn ni lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń sin Ọlọ́run gidigidi àwọn kan wà tó jẹ́ pé ẹ̀sìn òun ni wọ́n ń sìn sẹ́ẹ̀rí àwọn tó jẹ́ pé tẹ́ bá ti dé ibì kan wọ́n ti gbé religion wọ̀ àwọn tó jẹ́ pé ẹ̀sìn ni wọ́n ń sìn nìyẹn àwọn ìran kẹta lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé yìí content ni wọ́n fi ń ṣe sẹ́ẹ̀rí ẹlòmíì
ìgbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe content ẹlẹ́sìn dé olótó ń wọ aṣọ gidi olótó ń rówó jẹun so yóò difficult fún wọn láti stop ẹ̀. ìyá táyà pé á pè yẹn ni ṣẹ́rí mùsùlùmí ẹ láwọn ètè kan lọ́wọ́ á pè yẹn ni ẹ wá dúró tí Adépọ̀jù ti ní pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn comparison in Islam ẹ wá dúró tó ti ní ẹ wá dúró tí Muyideen Bello ní Muyideen Bello ẹ̀sìn ó mọ́ bú ẹ̀sìn ni gbogbo ilẹ̀ mọ̀ bàbá yẹn kó tó di pókú ẹ̀sìn ló mọ́ bú àáfàá ká jágbe mọ́ kèfèrí ẹ wá dúró tó ní ẹ wá dúró pọ́pásì Adépọ̀jù ní ńlọ̀lú èbó ń bọ̀ ni Àjàní Bello ńlọ̀lú èbó ń bọ̀ ni Buhari ọmọ Musa bákan náà bàbá ìfìmọ̀ ọ̀fà bákan náà bàbá Lágége bákan náà ẹ wà àwọn àfáàyín ńláńláńláńlá Akégbàgòdù hds làwọn náà fi bẹ̀rẹ̀ ìsìn lọ́jọ́ pé tán di pé àwọ̀ ti ń bá wọn làwọn náà fẹ́ mọ balance ẹ̀ bọ̀tá gbọ́dọ̀ wọn náà ẹ̀ tún bẹ́ hds ń bẹ̀ so in tí mùsùlùmí ti fi jẹ́ èèyàn ẹ wọ́n àwọn kan oníṣẹ́jú tó wá sẹ̀ jáde nísìn ẹ̀yìn wá sọ pé ẹ̀ ó dàbí pé in tí wọ́n fi ń jẹun nìyẹn kí ni Islam gbólé lórí ẹ wá dún mọ́ṣáláṣí tẹ́ ti fi hds ń kọ́. ṣùgbọ́n sẹ́ rí àwọn tí wọ́n bá gbọ́n. so àwọn ti sìn báyìí àwọn sì tó wá ń takò yín ló wá sẹ̀fẹ̀ mọ́ fi jẹun ní tẹ́yìn ti fi jẹ́ èèyàn tẹ́ ti fi tọ́ mọ́. ṣùgbọ́n sẹ́ rí àwọn tí wọ́n bá gbọ́n tí wọ́n ní làákàyè tí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe wọ́n ń ṣẹ̀sìn Ọlọ́run náà máa ń sìn ẹni tó bá gbọ́n gidigidi tó mọ nǹkan tó ń ṣe tó mọ Ọlọ́run wọ́n ń ṣẹ̀sìn Ọlọ́run náà máa ń sìn ẹ̀sìn wò ní kórìíra ẹ̀sìn kankan ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n bá ti ṣe báyìí ibi ẹ̀sìn ni wọ́n mọ̀ lọ ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín Christian àti Muslim both of them are too aggressive. Christian and Muslim, they are too aggressive. One is physical aggressive, the second one is passive aggressive. Àwọn Muslim, àwọn ni physical aggressive. Ẹni ọ̀rọ̀ tó bá ti ṣẹlẹ̀, ojú wọn ràn kankan. Tẹ́ wá rí àwọn Christian, àwọn ni passive aggressive. Ajá nílé kan náà tọwọ́ bọ̀ sọ. Wọ́n lè wọ inú DM èèyàn, wọ́n lè wọ inú WhatsApp èèyàn tí wọ́n kọ ọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n kọ ojú ewé mẹ́fà, èébú ni wọ́n fi búyàn. Wọ́n sì expect pé if you are a good religious you are a well religious person ó yẹ kó lè dákẹ́ òpònú ló pọ̀ jù bẹ́ẹ̀ ti ṣe ń wò wọ́n ní orí kìnìún òpònú òun ló pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ wọn they don't have life. ojú ìyá yìí ojú nìtì ibi tó fẹ́ mú rọ̀rọ̀ ìyá yẹn nìyẹn o ṣe pé àròjìnlẹ̀ ń tiẹ̀ ń fẹ́ mọ balance ẹ̀ pé yóò sọ mú Christian ó mú ṣẹ̀ṣẹ̀ alẹ́pẹ́ ìyá ìgbà mú ṣẹ̀ṣẹ̀ mọ́ ó ní àti Christian àti Muslim ó láwọn ló bẹ̀rẹ̀ ó ní mo ti wà too aggressive torí ìyá yìí ìyá yìí ti wà tipẹ́ ó ti láwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn so ìyá yìí kẹ́wọ̀ pé àwa ń ṣẹ̀yìn ta dìde lónìí kí la ti ṣe àwọn òtí àti ìṣe kankan ó jẹ́ kí n pray ọ̀rọ̀ ìyá yìí láti fàlójì ẹ̀ lẹ́sìn ni o tó ipá òjì ẹ̀ fanatics ló ń tiẹ̀ ó fẹ́ mọ balance ẹ̀ ẹ̀yìn ń ṣẹ̀ṣe Muslim Christian ń ṣẹ̀ṣe irọ́ mọ́ kò ń ṣẹ̀ṣe mọ́ dákọ̀ Christian àti Muslim àbí nígbà tẹ́nìkan sìn kẹ́wọ́ for centuries ẹgbẹ́ tẹ́ wọ́n fi lọ̀ wá yẹn àwa fẹ́ kọ́ tó ipa fẹ́ kọ́ yẹn sìn ó wá fẹ́ mú wa lálẹ́ ìdá ó wá fẹ́ kó wa mọ́ wọn ó yẹ pé gbogbo àtẹ́nìkan bá ti ń yẹ̀yàn jẹ tí a pé yẹn fẹ́ kọ́ yẹn jẹ yẹn yóò wá dìjà ó sì lè dìjà ṣé ìwọ tó ń yẹ̀yàn jẹ wọn kó ń yẹ̀yàn jẹ ni ìdí mo fẹ́ mú lọ́rọ̀ yá yẹn nìyẹn kọ́lọ́mọ́jẹ ẹni tó gbọ́ ẹni tó gọ̀ ò gbọ́n gbọ́ ẹni tó gọ̀ bá ti gbọ́n ẹni tó gbọ́n ó ti ní problem ok nǹkan bẹ̀ kó mọ rí bẹ́ẹ̀ lu àbí bí wọ́n ti ṣe ń bú ṣẹ̀ṣe kí wọ́n tó bí wà fúnra àròjinlẹ̀ tí wọ́n náà débẹ̀ tí wọ́n náà lọ kéwú tí ó gbóyí tẹ́ tó jọ ń bú ṣẹ̀ṣe lọ nígbà tí wá di pé àwọn ṣẹ̀ṣe wọ́n wá fẹ́ kọ́ ẹ wá sọ pé ogun ò ṣẹlẹ̀ Ọlọ́run jẹ́ kílẹ̀ Yorùbá dàrú ogun ọkọ̀ ní jà wá àwọn òní ẹnìkan tá a bá jà tẹ̀yìn tí a fẹ́ jagun ẹlẹ́bàá wọn bá dì Tinubu wọ́n ti káwọn ọmọlẹ́wọ̀n ni wọ́n kó padà ẹlẹ́bàá wọn jagun láṣẹwọ́ òru láṣẹlẹ̀ olómìnira ṣẹlẹ̀ ọ̀fà gbẹ̀yìn tẹ̀wọ́ ọ̀jú tẹ̀wọ́ òní fọ́ ká tó máa lọ fún gbogbo ẹ̀yin tí ẹ bá ń kojú àìlera kìíní àbí kejì iléeṣẹ́ Renix ni wọ́n ń po oògùn ní ewé àtẹ̀gbò ní ọ̀nà ti ayé òde tòní tẹ́yìn ń ṣe ọmọ aráyé níwòsàn fún ọ tí wọn náà bá ní ìfẹ́ sí oògùn wọn tàbí wọn náà kojú àìlera kan lọ́nà kan àbí kejì nọ́mbà tó pọ̀ wọ́n sí ní lójú fọ́nà yìí orí tẹ́fí wọn ní fẹ́ tẹ́fí gbọ́ òní di mo kọ́ ẹ làbọ̀rẹ́ làpọ̀ yìí bọ́ ṣiṣẹ́.